Bisi Ologe mo lójú lọ́rọ̀ wa. Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè. Kí ni ń jẹ́ kádàrá? Ẹ jẹ́ n sáré yan níwọ̀n bá ṣẹ́jọ́ lọ́nà bá fún wa láǹfààní. Ọlọ́run ní ń jẹ́ kádàrá o. Ọlọ́run ní ń jẹ́ àkọọ́lẹ̀ o. Torí wípé tí wọ́n bá ní kí lọ́lọ́run kọ́kọ́ dá, ohun tí máa kọ̀ nǹkan lọ́lọ́run kọ́ dá. Wọ́n nígbà tí Ọlọ́run fẹ́ dá nǹkan àkọ́kọ́, khalaqallahu ta'ala al-qalam. Ọlọ́run ọba tó ní tó ga jùlọ ó dá al-qalami, ó dá báírò. Wa qala Allahu al-qalam. Ọlọ́run wá ń sọ fún báírò al-qalami pé iktub, máa kọ nǹkan, kàn máa kọ nǹkan lọ, kàn máa kọ nǹkan lọ. Al-qalami wá ń bi Ọlọ́run pé madha aktub ya Rabb. Kí ni kí n máa kọ ń gbà wọ Ọlọ́run dá báírò tó bá ní kí lọ Ọlọ́run kọ́kọ́ dá kó tó dáyé kó tó dọ̀run gègé báírò ìkọ̀ nǹkan. Ọlọ́run wá ní kó máa kọ gègé wá sọ fọlọ́run pé kí ni kó wọ́n máa kọ. Ọlọ́run wá ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ o iktubu maqadir al-khalaiq hatta taquma as-sa'a. Máa kọ kádàrá hatta taquma as-sa'a tí èdìjọ́ bá jíǹde ó fi dé máa kọ nǹkan. Tolu àbí bá wá ní igi àlìkálàmí ó wá kọ igi kasia, igi ose, igi àràbà yóò wá kọ gbogbo ẹ̀. Báyìí ní kélé ọmọ rí, báyìí ní èpo wọn, báyìí ní ewé orí wọn, báyìí ní èso orí wọn. Àlìkálàmí wá ń kọ kádàrá. Ọlọ́run ní máa kọ kádàrá. Àlìkálàmí ó wá dáṣẹ́ dúró ń kọ lọ́nà. Èèyàn dúdú, funfun, pupa, àyìnrín, òyìnbó, èdè òyìnbó, bẹ́rìbẹ́rì, TV, ìṣẹ́kiri, ìróbò, Hausa, Fúlàní, Yorùbá, Ìgbò máa kọ́ lọ bẹ́ẹ̀ àlìkálàmí ṣiṣẹ́ lọ. Tá a bá ní kí ni ń jẹ́ kádàrá, Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run gan ni kádàrá. Torí pé ohun tóun bá ní kó ṣe ni ó ṣe. Báírò ṣàdédé máa kọ nǹkan torí gbọ́ Ọlọ́run ní ó kọ nǹkan. Báírò ayérayé àlùkọ́lámì, báírò tí wọ́n fi kọ àkọọ́lẹ̀ gbogbo wa nígbà Ọlọ́run ní ọmọ ọkọ̀ olóhùn ọmọ ohun tó wọ́n kọ. Ọlọ́run wa ní ọyá máa kọ kádàrá. Báyé èèyàn ó ṣe rí, báyé ẹran ó ṣe rí. Èèyàn tí ó dàbí ẹran, ẹran tí ó dàbí èèyàn, èèyàn tí ó hùwà ẹranko, ẹranko tí ó hùwà èèyàn. Sákọ gbogbo ẹ̀jẹ̀ mọ́ra wọn. Báírò ṣàdédé kọra ẹ̀ Ọlọ́run náà ní ìzá àrọ́dà ṣe á. Kun fayakun. Àpèjúwe ohun tí ń jẹ́ kádàrá tí gbogbo wa ń lọ lọ́rùn mú. Àpèjúwe kádàrá dàbí òròmi tí ń jóni. Onílù rẹ̀ ń kọ́ ń bẹ ń sàlẹ̀ omi. Kíní kan báwo ni kádàrá àwọn ṣe wá rí báyìí? Ọlọ́run náà ló rí bẹ́ẹ̀ lára rẹ̀. Kádàrá nínú iṣẹ́ Ọlọ́run ní kádàrá. Ètò pọ̀ táwọn àfáà là kalẹ̀ nípa kọ̀dọ́wù Ọlọ́run. Báyìí ni màá ṣe Ọlọ́run. Wọ́n já mọ̀ nísì pé bàbá ti lóyún, tóyún bá ti pé oṣù 5 nínú àwọn màlẹ́kọ̀ ọmọ lọ fíṣítì ọmọ wọn kàn dára ìṣẹ̀mí wo ni ó lò, olówó ni ó jẹ ni, rísíkù rẹ̀ wọ́n fi hàn, ẹlẹ́mìí gígùn ni ó jẹ ni. Ẹ má mọ̀ wípé ètò ti parí. Àwọn kádàrá kan wà ó ti wà sealed, kò sí ohun tí ó yẹ. Torí wípé àwa èèyàn nìkan la rò pé kádàrá ń pilot wa rárá o. Ohun tí kádàrá ń pilot pọ̀ tí ò lè yípo. Kádàrá ní pilot ọjọ́, kìí sọjọ́ ní yíra epo, kádàrá ní yípo. Torí ọjọ́ tọ́lọ́run ti dá ọjọ́ ló fi ní kí ọ̀sán ọmọ mọ́, kí òru ọmọ dúdú. Lọ́lọ́run tún máa fi búra, ó lè pé wà layli iza yaghsha wan nahari idha tajalla. Ọlọ́run
ti mọ rí ni àkọọ́lẹ̀ ti gbẹ lórí òru lásàmùsì yẹn bọ̀ kí làhá àtòdòrí kàlíkàmà. wàlẹ̀ lílo sábì kò nàárí wá kú ló ń fi fàlàkì yẹsì bá hó. àwọn àkọsílẹ̀ kan wà àdúrà ọ̀ràn kò sí àdúrà tẹ̀yìn ó ṣe ní síbi ọlọ́run bílẹ̀ fẹ́ ṣe mọ́ ìmọ̀dé oṣù mọ́ àdúrà ò torí pé ilẹ̀ tí mọ́ ti ń sùn yẹn àwọn kádàrá àkọsílẹ̀ lábẹ́ kọ̀dọ̀ wo ọlọ́run pé èmi ni mo ṣe báyìí kì í ṣe fẹ́ tọrọ ẹ̀. kò sí àdúrà tẹ̀yìn lè wọ̀ tí wọ́n á pe ọlọ́run o àfẹ́kọ́já pé yẹ̀pẹ̀ láàmọ̀ tẹ̀ mọ́jà mọ́ tẹ góòlù ìtàrẹ̀ ni yẹ̀pẹ̀ ọmọ bẹ láàyè. afáàmìlà. wàkùnmọ́lá. àwọn kádàrá hadisi anabi muhammad kan sallallahu alaihi wa sallam. rasulullahi sallallahu alaihi wa sallam la yaruddu liqada'a illa du'a. wọ́n ní sẹ́ẹ̀rì nǹkan tó ti lẹ̀ mọ́ lára pẹ́kípẹ́kí yẹn náà tó rò pé kò lè sí wọ́n ní la yaruddu liqada'a illa du'a. wọ́n ní tọ́ ọba màdúrà ṣe dáadáa báyìí ni màá ṣe ọlọ́run lérí rẹ̀ báyìí ni màá dá lára ọlọ́run lérí rẹ̀ bá dùà rẹ̀ bá pọ̀. la yaruddu liqada'a illa du'a. kọ̀dọ̀ làdísì pé ní sìkò pé kádàrá. wàkùnmọ́lá. mo sì kéwù tú mi. la yaruddu liqada'a illa du'a. sẹ́gbọ́ kọ̀dọ̀ dàrẹ́tì lọ́dọ̀ ọlọ́run nìyẹn tí wá pé báyìí ni màá ṣe ọlọ́run tójú ọmọ yìí kàwé ọgbọ́dọ̀ là lọ tójú abó ti kéwù tó yà á ọgbọ́dọ̀ sórí rẹ̀ kọ̀dọ̀ wọ ọlọ́run kádàrá. wàkùnmọ́lá. tẹ́ ẹ bá wo bíbí tí wọ́n bí anabi adam alayhi salatu wa salamu. gbogbo nǹkan lábẹ́ kádàrá ni ṣùgbọ́n kọ̀dọ̀ wọ ọlọ́run sàgbà torí pé ohun tí ń jẹ́ kádàrá yẹn náà lábẹ́ pé ọlọ́run fẹ́ ni. kádàrá ni wípé ká máa lóyún ká máa bímọ kádàrá nìyẹn báyìí ni mo fẹ́ ọlọ́run ló fi ní kí ádámọ̀ ọmọ níyà kọ́mọ ní bàbá. alayhi salatu wa salamu. ọ̀dọ́ ònù ẹ dákọ̀ bàbá tó bí ànábì ádámù ẹ dákọ̀ ìyá tó bí ṣé ò jẹ́ èèyàn. kádàrá ni ká máa ṣe àṣepọ̀ kí ohun tí ó jáde lára ọkùnrin àtobìnrin yóò dọ́mọ kádàrá nìyẹn kọ̀dọ̀ wọ ọlọ́run ni wọ́n fi ní kí jésù oníyà kọ́mọ ní bàbá. báyìí ni màá ṣe nìyẹn kẹ́ ẹ lè mọ̀ pọ́ wà ńlẹ̀ níbi ẹ̀yin bá fojú sí ń gbà mí èmi ọlọ́run á lo bí mo ti tó pé kọ́nà ọmọ gbàgbé tó yẹ pé gbogbo ètò pílánì ó sì hàn pé bó ṣe yẹ kó rí nì ṣùgbọ́n kọ̀dọ̀ wù rẹ̀ ìdájọ́ rẹ̀ ìmọ̀ tẹ kádàrá lójú bó tilẹ̀ jẹ́ pé lábẹ́ kádàrá náà gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ ọlọ́run mi ṣe é rọ̀ ìyẹn ló fà ló fi jẹ́ pé òun là á máa dẹ lókun sí kádàrá torí wípé àmọ́ bí kádàrá òun ti ṣẹ̀wá òun la mọ̀ ní Yorùbá kan máa fi pé àmẹ́ni ọkọ̀ àtẹ́lẹwọ́ la bá la àmẹ́ni ọkọ̀ ìgbà àwọn ọ̀jọ̀gbọ́n dé wọ́n ní ẹ̀mẹ́ni ọkọ̀ kí ni ta ló dá yín ẹni ó lẹ́rú òun ló ní ẹrù ọba tó ní wá ayal Quran ó jẹ́ àmọ̀ wípé ṣe rí ọlọ́run òun ní ń dá. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. wọ́n ní ọlọ́run ọba tó dá mi tó dá yín wọ́n ní ọlọ́run ọba wa òun ní máa dá òun ló dá wa òun ní ń dá òun ní ó sì tún máa dá. ma yasha'u ohun tó bá fẹ́ ní ọ̀dà. so kágbé mi ni mo dídì pé kí n rí báyìí ìwọ tó jókòó yìí gan mọ̀ wípé ọ̀rọ̀ bọ̀ lọ fẹ́ jẹ́ ọ̀fẹ́ jẹ́lẹ̀ pa ẹlòmíì jẹ́lẹ̀ pa ọ̀fẹ́ jọ̀rọ̀ bọ̀ ẹlòmíì jẹ́ dúdú ọ̀fẹ́ jẹ́ pupa ìbájẹ́ pàwọn alakọ pé báyìí la fẹ́ rí ni kò ní máa sí artificial kankan láyé torá àti fúnra wa ní ohun tá a fẹ́. tí wọ́n bá bí ẹlòmíì pé sọ wà proud kọ́ Nàìjíríà ni ọ́ tábà bí ẹlòmíì pé sọ wà proud kọ́ ọmọ Nàìjíríà kọ́ Nàìjíríà kí ni ìbẹ̀lẹ̀ ẹ̀tì mọ̀ pé tó yẹ pé òun ni wọ́n ní ọkọ̀ ni kò ní mú ilẹ̀ yìí. wa rabbuka yakhluqu ma yasha'u. bàbá ẹlòmíì kádàrá ni ẹ gbà ọlọ́run ni kádàrá ta ló rántí ohun tó kọ́ ńjọ́ tó kọ́ mélòó nínú wa sọ ohun tó kọ́ fún mi.
gama kó nǹkan black biro ní àbí blue àbí green biro ló fi kọ́ àbí red Ọlọ́run lèmi ni o. Yakhluqu ma yasha. Ohun tó bá wù mí alágbẹ̀dẹ ni mí irú tó bá wù mí ni màá rọ. Wa yakhtaru. Tí wọ́n bá da yín tó wọ́n yẹ kàtàrù máa sa àwọn kan lẹ́sà èmi ní tó sà lẹ́sà nínú yín. Ma kana lahumul khiyaratu. Gbogbo ètò ọwọ́ Ọlọ́run ló wà. Tẹ́nìkan bá ní kádàrá ló fi kíní kan ṣe ń. Oṣó kan ló fi kíní kan ṣe ń. Àjẹ́ kan ló fi àwọn ọ̀tá kan ló fi kíní kan ṣe ń. Wọ́n ní kankan ò ní ṣẹlẹ̀ sí wa illa ma kataballahu lana. Wa maulana. Àfikún jẹ́ bọ́lọ́hún lọ́kọ́. So yẹn ti jẹ́ ọmọ pé ọ̀ọ́kọ́ gángan o handwriting rẹ̀ kẹ̀ handwriting tiẹ̀ ta ni ọkà. Wọ́n wá ní kankan ò ní ṣẹlẹ̀ sẹ́dá kan illa ma kataballahu lana. Àfihàn tó jẹ́ pé Ọlọ́run ló ti kọ́. Ọ̀rọ̀ mi máa bí tí mo kọ ìwọ kọ́. Ọlọ́run ló kọ ètò ọkàn wò wá sùsùn báyìí bẹ́ẹ̀ Ọlọ́run ọba mi wa huwal hakim. Ọlọ́run máa dúró sípò tẹ́ fi ní lè mú. Yóò wá kí àwọn nǹkan kan síwájú nǹkan yẹn lẹ́ẹ̀mọ́ wá mú so that ẹ lè máa bẹ Ọlọ́run lórí nǹkan yẹn bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run náà ní lo nǹkan yẹn. Ó lójú ẹni tó kú ní sinta pé Ọlọ́run ó sì pa àwọn àmọ́ pé ikú ó sì pa ikú pa lágbájá ta ló ní kí ikú ọmọ pa wọ́n ṣùgbọ́n kẹ́ ẹ lè bá a rí Ọlọ́run bẹ̀ pé má jẹ́ kú ó tì pa wá o ẹ máa bẹ̀ lọ́hùn ọkẹ́ ikú síwájú ẹ̀rù rẹ̀ ọmọ wa bà yín ẹ lè máa súnmọ́ lọ́hùn. Ó lè mi ni mo dá ayọ̀ èmi ni mo dá ebi èmi ni mo dá ẹkún ni mo dá òṣè èmi ni mo dá ẹ̀rín èmi ni mo dá ààyè èmi ni mo sì dá ikú ìnáwó àdàhàkà. Wà á bùkà fún màmá bàbá àhàyà. Yóò á dẹ ibi sí yín Ọlọ́run lòun lébi òun lòun gan lébi tóun fi ń pa yín ṣùgbọ́n kò ní wá pé mi lébi o yóò wá kẹ́kìnní kan lébi ọmọ àpòfolo wọ́n wá lè mọ bẹ́ẹ̀ lọ́n pé Ọlọ́run ebi yìí pọ̀ ṣàánú mi òun náà lébi tí ń pa ẹ́ ṣùgbọ́n kọ Ọlọ́run ẹ fẹ́ kẹ́ ẹ mú un báyìí. So ẹ máa pe Ọlọ́run mọ́ febi pa wá yọ èmi náà lè bi ṣùgbọ́n gbà tó ti bẹ̀ mí ìní febi pa ọ́ alẹ́dì àti àmàhù. Mi dùn wà mọ̀nàhù mi ní xawó. Tí a bá gbà pé Ọlọ́run ní darí ẹgbẹ́ la ilaha illallah. La ilaha illallah. Ètò ti parí Ọlọ́run lé mi mo dá yín wọ́n yẹ kẹta. Mo sì yọ nínú yín kódà nínú ẹgbẹ́ olè wọ́n máa ń mọ̀ gá pé ṣáàpùsùtà lélẹ̀. Kódà ẹgbẹ́ aṣẹ́wó wọ́n mọra wọn pé ọkùnrin mẹ́rin ọkùnrin márùn-ún ò tó lójúmọ́ àti ẹ̀ yàtọ̀. Wọ́n yà kàtàrù. Ọlọ́run ní agbára o máa ń ṣe mí ní ògo mùsíbà ní o wí tiẹ̀ o. Tẹ́bí iṣẹ́ aburú náà ni o àwọn aláburú ẹgbẹ́ wọn ò sì tún máa gbé kúdòsì fún un pé lágbájá ya wèrè o ọmọ yẹn pa o táwọn yòókù ọmọ pé Ọlọ́run nígbà mo dá yín ní ohun tó wù mí mo tún yọ nù yín náà pé ìwọ tún tó ẹ pé o fẹ́ yàwọ́ náà ní yàwọ́ ní yàkuyà tó ẹ pé ìwọ fẹ́ ya dáadáa náà ní kó lè mọ sátúnrí wọ pé ọlọ́mọ tóbi o. Ma kana lahumul khiyaratu. Ọlọ́run lé ẹ̀yin ẹ̀ máa gbọ́ onímọ̀ kana lahumul khiyaratu ẹ̀yin kọ́lẹ̀ tú sí bẹ́ẹ̀ ti fẹ́ rí tó kí ló wá púrùfù fún ọ pé wọ́n lọ kọ ayé tó lò. Ìbá jẹ́ pé òun tá a kọ fúnra ni ìbá mọ̀ sí ti oyè tá a gbé àdúrà yìí kádàrá ti lọ bàbá àdúrà tá a ṣe yẹn náà tá a ní tá a bá ṣe yóò yí kádàrá lábẹ́ kádàrá náà lòun náà wà. Wípé èmi Ọlọ́run máa fara ní o yọkàn lọ gba orúkọ Ọlọ́run kan ní yọkàn máa gbàwẹ̀ yọkàn máa ṣàìsùn màá wá kàn wo àìsùn àtàwẹ̀ yẹn màá wá bá yí ipò gbogbo ẹ̀ náà sùn lé kádàrá ni. Ló fi jẹ́ wípé ẹni Ọlọ́run bá ti yá ahọ́n rẹ̀ níbi kó lè máa ṣàdúrà káhọ́n rẹ̀ yá Ọlọ́run ní ohun tó fẹ́ tó ṣe lọ́rùn ẹni. Ọlọ́run mi ní àtọ̀wọ́ ní astajibu lakum ó ní ẹ pè mí kí n dá yín lóhùn amúrù ni àṣẹ ni wáàdù ni àdéhùn ni fún rẹ̀ ló tún wá ní malam yasalni yaqtabali ẹni tí ọba máa pè mí kọ́ máa bẹ̀ mí máa bínú sí i òun náà ló sì ní ká pé òun dá lóhùn taraba wa ní ẹ̀dá kan torí pé kò fẹ́ dá lóhùn kọ́ á tún ní jí ẹ̀mí rẹ̀ ọ lọ bí pé kò wọ́n ṣàdúrà àìwá ṣàdúrà yóò tún á jẹ́ kọ́ lọ́wọ́ máa bínú sí lọ tó rọ́ fẹ́ bínú sí náà ní. Ma kana lahumul khiyaratu. Ẹ lọ kọ́ ọ́lẹ̀ lónìí kò sí ohun tó easy àfihàn tọ́lọ̀ ń bá ní ó easy fún wọn.
bẹ́ẹ̀ lómi ìbá gbé Kùránì odidi kan ní jókòó sí o lè kà á tán. bẹ́ẹ̀ lómi ìṣẹ̀lẹ̀ ọlẹ́ kéwú tó kódà bí bá ní ọkà yà sí yóò rẹ̀ ni. kò sí tó easy a ní ó easy fún wọn ni. ṣé ẹ mọ̀ wípé kéèyàn ó jí láàárọ̀ kó lọ wẹ̀ ó ní ẹlòmíì lára ó rò ó lójú àti fọyín ó rò ó lójú àti bọ́jú ṣe pàṣẹṣẹ ó rò ó lójú ẹlòmíì sì lè wẹ̀ bí ẹ̀mẹ́ wà lójúmọ́ tí ọmọ aláfíjú ìwọ kó wù kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ó wèrè kọ́ gẹ̀rí ọ̀nà lọ́pọ̀ ètò ti.